Aláròyé máa wí o. Àwọn agùnbánirọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa gbowó oṣù tuntun láti oṣù yìí. Ìròyìn ayọ̀ ti dé fáwọn agùnbánirọ̀ tó ń sin ilẹ̀ baba wọn lọ́wọ́ báyìí pẹ̀lú bíjọba ṣe kéde pé wọn yóò bẹ̀rẹ̀ sí máa san owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún wọn nínú oṣù kejì ọdún yìí. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù kínní ọdún yìí ni ọ̀gá àgbà tó ń rí sí ọ̀rọ̀ àwọn agùnbánirọ̀ National Youth Service Corps Ìṣàùdí Ahmed kéde pé nínú oṣù kejì ọdún yìí ni wọn yóò bẹ̀rẹ̀ sí máa fún wọn ní ₹87 lóṣù dípò ₹30 tí wọ́n ń gbà tẹ́lẹ̀. Lásìkò tó ń bá àwọn agùnbánirọ̀ ikọ̀ 2024 Batch C Stream 2 sọ̀rọ̀ nípínlẹ̀ Kwara ló ti ní wọ́n ti fowó ọ̀yà tuntun táwọn agùnbánirọ̀ yóò máa gbà sínú àbá ètò ìṣúná ọdún 2025 àti pé ní kété tán àti jàn án lóǹtẹ̀ ni wọn yóò máa bẹ̀rẹ̀ sí máa san án fún wọn. Ó ní ẹ jẹ́ kí n sáré fi tó yín létí pé ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu owó àláwáǹsì yín kì í ṣe tuntun mọ́, ìwé ìbuwọ́lù rẹ̀ ti wà lọ́wọ́ wa. A kàn fẹ́ kí wọ́n ka àbá ètò ìṣúná kí wọ́n sì jàn án ní òǹtẹ̀ ni. Ó ṣeé ṣe kí ẹ bẹ̀rẹ̀ sí máa gba $87,000 $77,000 láti oṣù yìí lọ dípò $27,000 tí ẹ̀ ń gbà tẹ́lẹ̀. Oṣù kìíní yìí ti parí ná, ṣùgbọ́n tó bá ti buwọ́lù àbá ètò ìṣúná báyìí ẹ ó bẹ̀rẹ̀ sí máa gba $67,000. Bákan náà ló sọ̀rọ̀ nípa ààbò àwọn agùnbánirọ̀. Ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé wọn kò ní máa gbé wọn lọ sí agbègbè tí ètò ààbò ibẹ̀ kò bá ti fararọ. Ó ní ibi yòówù tó bá gbé wọn lọ kí wọ́n mọ̀ yìí pé ibi tí ààbò rẹ̀ dájú ni. Ahmed ní kí wọ́n rí dájú pé wọ́n bọ̀wọ̀ fún àṣà àti ìṣe agbègbè ibi tó bá gbé wọn lọ nítorí lára ìrírí ètò ìsìnrí ìlú náà ní ìgbọ́ra-ẹni-yé wà, kí wọ́n sì fẹ̀mí ìmoore hàn síjọba nípa ṣíṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ lásìkò tí wọ́n bá ń sin ilẹ̀ baba wọn lọ́wọ́. Bó tilẹ̀ jẹ́ pé $37 kò lè fi bẹ́ẹ̀ ká nǹkan kan nínú irú àsìkò tí a wà yìí, ó dájú pé owó tuntun tí wọ́n máa san fún wọn báyìí yóò mú ìdẹ̀rùn bá àwọn agùnbánirọ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.